tí mo bá ti parí sáà mi lọ́fíìsì mi ò ṣòṣèlú mọ́. Otti. Gómìnà ìpínlẹ̀ Abia Alex Otti tún ti rán àwọn èèyàn létí ìpinnu ọjọ́ pípẹ́ rẹ̀ pé ṣe ni òun yóò fẹ̀yìntì nídìí òṣèlú lọ́gán tí òun bá ti parí sáà rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà lọ́fíìsì. Bákan náà ló ní òun ò ní èròǹgbà láti dupò ààrẹ, igbákejì ààrẹ tàbí sẹ́nítọ̀ rárá. Otti ló sọ̀rọ̀ yìí ní ọjọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ yìí nílé ìjọba ní Umuahia nígbà tó ń fèsì sí fídíò kan lórí ìtàkùn ayélujára níbi tí wọ́n ti sọ pé àbẹ̀wò tí òun ṣe sí Nnamdi Kanu ní ọgbà ẹ̀wọ̀n tó wà ní Sokoto ò ṣẹ̀yìn èròǹgbà láti dupò ààrẹ orílẹ̀-èdè yìí. Ó ní lákọ̀ọ́kọ́ náà ẹwà ìjọba tiwantiwa nìyẹn, ó pọn dandan fún gbogbo ènìyàn láti ní èrò kan lọ́kàn, ṣùgbọ́n kò wá sọ pé gbogbo èrò ló ní ọgbọ́n nínú tàbí jẹ́ òtítọ́. Gẹ́gẹ́ bí gómìnà Otti ṣe sọ, ó ní ó ṣe pàtàkì fún àwọn olóṣèlú láti mọ ìgbà tó yẹ kí wọ́n tàdí mẹ́yìn nídìí òṣèlú àti ìgbà tó yẹ kí wọ́n tẹ̀síwájú. Ó ní lẹ́yìn tí òun bá ti parí sáà òun tí òun sì ti ṣe ohun tí wọ́n fi yan òun sípò tán, ó di dandan kóun gbà ṣe gáfárà fún òṣèlú. Gómìnà Otti, ẹni tó tún fi àsìkò náà sọ̀rọ̀ lórí àbẹ̀wò rẹ̀ sí Nnamdi Kanu, ló ti jẹ́ kó di mímọ̀ pé òun ti ń ṣiṣẹ́ lórí bí wọn yóò ṣe yọ̀ǹda ọkùnrin ajìjàgbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra náà.